àti ètò kúrú àìdá inú ẹ̀dọ́ ipò ni àbí ní bọ́lá ṣe dáhùn kó àdìsí mò ń wọ̀ ní gbòǹgbò àti ètò ga nípò àti tó kéré nípò lára wọn kó sọ pé bí kan láti ní gbólóhùn aṣọ kan fi bá mi jà ìkọlá ọjọ́ sọ̀rọ̀ tó wá di pé wọn ò gbà fún mi tó fi kẹ̀yìn sí mi kò sí o. inú mi bí inú kọ́ta àmọ́ wá wù. mi ẹjọ́ mú bọ̀ mi ò béèrè ipò mi ò béèrè owó mi ò béèrè kẹ́kẹ́ ìgbọ́rọ̀ sí mi lẹ́nu. ohun tá a béèrè ni pé ẹgbẹ́ yìí ò gbọ́dọ̀ dà o. ẹgbẹ́ tá a jọ dá ẹgbẹ́ tẹ bá wa lẹ́nu ẹ̀ kì í ṣe padà ẹgbẹ́ tẹ bá wa lẹ́nu ẹ̀ yìí. Omi ẹ̀jẹ̀ àti ìfaragbolẹ̀ lọ́dún bá gbé dúró. Ẹ wù yẹn ẹ má jẹ́ kó dàrú ọdún mẹ́ta la fi sọ bẹ́ẹ̀. Àwọn tí ò yé sọ kátikàti kò sẹ́ni kan ra wọn tó bá dẹ̀rọ kó bọ́ta wípé ìyapa ẹnu wà láàrin wa nínú ilé tó fi lọ́jà ń ta gbogbo wọn. Ní kan ni o ní méjì ni o ní àkópọ̀ ni o àtẹni tó ga lára wọn o àtẹni tó kú lára wọn o tó kéré nípa lára wọn ni o kò sẹ́ni tí mo bá sọ̀rọ̀ tó jẹ́ pé abárawájà akọ̀ wọ́n dé ta lọ́bẹ̀rẹ̀ sísọ kátikàti. Wọ́n dé ìta làwọn ń gbọ́ àlùfàǹṣá àwọn ọmọ kan wá bá mi wọ́n dẹ̀ wá mi. Wọ́n ní bọ́ọ̀lù káwọn ṣe rìn bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ ni mo ti ṣe gómìnà tèmi o ẹ̀ńtà gbé ibẹ̀ ló wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ẹ fi dúró tì mí ẹ lọ fi dúró tì wọ́n wà ń bí wọ́n wà ń bí àwọn wà ń bí wọ́n lè lọ bá wọn pé a ti lọ rí ọ̀gbẹ́ni ó ní gbogbo nǹkan tá a fi dúró tì o ká fi dúró tì o ohun tó ń sọ èmi kọ́ la sọ ṣùgbọ́n ọjọ́ ọ̀rọ̀ máa wà tó máa jáde nǹkan tó bá mo sọ lẹ́yìn ọ̀rọ̀ àwọn ní wọ́n sun ẹkún kúrò ń bẹ̀ ẹkún ní adáyọ kí la gbọ́ yìí àwọn ọmọdé yẹn wà ń bíbá yìí o bẹ́ẹ̀ ni àwọn ń bí apọ̀ mi ìkànnì yẹn. Ngbà tí ọ̀rọ̀ fẹ́ bọ́ lọ́wọ́ wọn tán ìkànnì àwọn wá bá mi. Ẹnì yẹn bí pẹ́tẹ́ tí ń ka yára kàárẹ̀ yìí. Ó ní èmi náà ló ní kóun lọ bẹ̀. Àṣẹ mi lòún tẹ̀lé tóun fi lọ bẹ̀ tóun fi kúrò torí tó ti pàṣẹ ìwọ̀n gbọ́dọ̀ yí padà. Òun tó yẹ kí n sọ. Kí n dúpọ̀ àṣẹ yẹn sì kí n yí padà. Onímàmá obìnrin ni àgbàlagbà ni. Onímàmá òkété gbàgbé àbòsí. ó dé aláṣẹ ó káwọ́ lórí ọjà ó káwọ́ lórí ẹ̀fà òbóró mọ̀. Mo ṣe ń sọ ìyá máa. ọmọ yẹn ni ìrànwọ́ ọjà. Adé ló ń kì lọ́kàn ẹ̀. Ìkọlọ́ra wọn lẹ̀ ìkọlọ́ra wọn lẹ̀ ìkọlọ́ra wọn lẹ̀. àmọ́ ọ̀dọ̀ wà lẹ́yìn. Yóò mọ̀ òun àti ìkọlọ́ra àwọn olórí ìjọ wa yìí. Ó wá ń sọ̀rọ̀. Ó lọ Ọ̀gbẹ́ni lórí kó ń lọ síbi tó ń wà o lóun fi lè kúrò ń bẹ̀ o. Mo ń sọ ilé ìkẹ́kọ̀ọ́ fi mọ̀ yí pé kò síbi tó ń lọ tó ń ti jàre. Màá sọ lè tẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n lè mi. August 26, 2021. Ọ̀gá apápátá ní ká ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú òun l'Àbújá. Ọ̀gá wa pátápátá. Olúwa náà àwọn méjì sí wa ká bá ṣèpàdé l'Àbújá. Àwọn mọ́kànlélọ́gbọ̀n nínú àwọn tó jẹ́ ọ̀gá ìjọ tiwa wọ́n pàdé pẹ̀lú àwọn aṣojú ọ̀gá wa pátápátá
l'Abuja. Àwa sọ síwájú àwọn bẹ̀rẹ̀ kọ́lé níbi aago 10 ó parí láago 3 àárọ̀. ẹlẹ́nìkọjọ́ ọmọ tí ì lọ. wọ́n ní mẹ́rin ni. ẹlẹ́nìkọjọ́ ọmọ tí ì lọ. ó parí 3 a.m. wọ́n ní 4 a.m. 3 a.m. wọ́n jí mi ní sùn tètè tó kọ́ lọ́ba ṣe padà àwọn lọ́ba ṣe padà. wọ́n wá fẹ́ nu kó sí nǹkan 2 mẹ́ta tí mo gbọ́. wọ́n ní pé èèyàn ò lè máa báyàn ṣe kó ti síta kó a máa gbádùn yàrá kó ní kó máa pàtẹ́wọ́ fún wọn tó wá fẹ́ kí a máa pàtẹ́wọ́ ìka máa ṣe pé fún ẹ àyàfi kẹ́ ẹ fi kẹ́ ẹ rojú àná wọn èyí tẹ́ ẹ ti kọ̀ ẹ̀ síwájú wa ti gbà ṣùgbọ́n kẹ́ bá tí wàá ń lọ yìí ẹrù tiwa mọ́rọ̀ yìí o bí ẹ bá fẹ́ ká lè ráwọn ọmọ wa bá sọ̀rọ̀ kọ́ lè ṣe tí. wọ́n á ní pé wẹ́ kò tí bá ṣe lè sọ ẹ̀yin lè wà níjọba lẹ́nu a lè la pọ̀jù yìí lọ a dẹ̀ fún yín lọ́wọ́ pé wà ní ìjọba àti kò tó ń yànyàn sí àtẹ̀yí tó ń dìbò nínú ẹgbẹ́ àti nínú ìjọba kò ń ṣe going forward o léyìí tó ń bọ̀ lásán ẹ fún wa ní 1/3 kẹ́yìn mú 2/3 ẹ fún wa ní ìdá kan nínú 3 kẹ́yìn mú ìdá 2 nínú 3 aṣojú ọ̀gá wa pátápátá ó la jọ ń lójú pé òun ò gbà yí pé a lè gbà bá ṣe gbà wọ́n wá jí mi èmi mo ṣiṣẹ́ kí n tó bá padà wọn nípàdé àwọn ti sùn èmi ò sùn wọ́n á jí wọ́n ti rẹ̀ mo ní èmi á fọwọ́ èmi o ẹ gbàgbé nǹkan táwọn arábí yẹn bá ti sọ èmi náà ló sọ ẹ. mo á fi bọ̀ tí wọ́n sì pé tẹ́ bá fẹ́ kí n bá wọn wá polongo ìbò ìyẹn pé mo sọ síta lẹ́nu ẹ̀rìn báyìí. ọmọ ọba ìjagun bí ẹrú. èmi ni mo sọ pé nǹkan tó ń ṣe o màá fọwọ́ sí oṣù pọ̀ bá fẹ́ kí n bá wọn polongo níta o àwọn èèwọ̀ àwọn èrè kan wà tẹ́ gbọ́dọ̀ rìn tẹ́ ẹ bá rìn aṣòro díẹ̀ adẹ̀ kúrò adẹ̀ ṣètò bá ṣe máa rìn àbí ẹ̀ náà jìnnà. wọ́n wà hàn yín. àmọ́ àdúró síbẹ̀ máa bọ̀ bí máa bọ̀ gbọ́dọ̀ rìn ìwọ àti Bọ́lá la ní kẹ́ wá rìn ètò kù. tá a bá máa gbọ́ èsì ìpàdé tá a ṣe lóru ọjọ́ yẹn mi ò ní sọ ìgbà tá a máa gbọ́ èsì tá a ṣe lọ́jọ́ yẹn fún àjọṣepọ̀ tó kúná bóyá àdìkálẹ̀ ètò oṣù a máa gbọ́. lọ́wọ́ bẹ́ẹ̀. tá a bá máa gbọ́ èsì ìpàdé tá a ṣe lọ́jọ́ yẹn tẹ́ka fẹ́ gbọ́ èsì ẹ̀ pẹ̀lú àti lọ́jọ́ ìtàdé káwa mú ìdá kan nínú 3 káwa mú 2 nínú 3 kò ń ṣe ìjọba tó ń ṣe lọ́wọ́ o tí ń bọ̀ lọ́nà èyí tó ń bọ̀ ni o a ti fara mọ́ ẹyẹ tó ń dá sí wa o bóyá a máa gbèsè ẹ̀ lẹ́nu ọjọ́ òsì tí ì lọ. kò wá sí rìtáàrìn láyé láti rí wípé ìyapa ẹnu òsì tá a máa fi dìbò yẹn kò tá ń gbọ́ rè o ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń polongo ìbò gbogbo ìpínyàn ti gbàgbé lẹ́nu agbẹnu ògbùfọ́ wọn sọ lórí SBC pé ẹni tó ń bá pè tó bá wá sí ibi ìpolongo ìbò tó jẹ́ bá rí òun ló mú o wọ́n sọ bẹ́ẹ̀ àbọ̀ wọ́n sọ bẹ́ẹ̀. àti mo sọ máa lè mọ́ ṣe wá. ẹ jọ̀ọ́ o ta ni ó jẹ́ Yorùbá àtàtà. a sọ̀rọ̀ rẹ̀. tá a gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn táwa ní pé òun ò gbọ́. etí mi èmi ò ọmọlúwàbí lè mú. ọmọlúwàbí lè mú. etí mi ò sí. ọmọlúwàbí gidi. ọmọlúwàbí ni kò sẹ́ni tó ń bí dáadáa. wọ́n máa gbọ́rọ̀ òwe yẹn.
tó nílé tó níran tá gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tá níbẹ̀ ló máa wá ọ̀hún á dúró síbẹ̀ kò sí bàjẹ́ wa tó ń ṣe. Abẹ́rẹ́ ló gbọ́dọ̀ wá dẹ́tẹ̀ tó dètè. ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn. Ibi tó ń ro sí kọ́nà ti bá a. Sóde jẹ́ alálẹ̀ wàlẹ̀ kílámù. Torí pé ìtìjú ò sí fún wọn. Wọ́n kó ọ̀rọ̀ ara wọn jẹ. Dípò kan dẹ̀ dákẹ́, wọ́n tún wá ń bu aláìṣẹ̀. Orí aláìsẹ̀ á bí wọn. Wọ́n lẹ́ni tí ò ẹ̀ǹtí ẹ̀sọ́ pé ẹ̀fẹ́ rí. ẹ pè tẹ ẹ dá sí ẹgbẹ́sẹ̀ lẹ́yìn ẹ̀dọ́ pé lè kó báyìí. By their second year náà ti ní pé bíbá wa rìn wa gan làwọn ò ṣe wọlé dáadáa lákọ̀ọ́kọ́. Wọ́n sọ bẹ́ẹ̀. November 2020 yes. Wọ́n sọ bẹ́ẹ̀. Náà sọ wípé bẹ́ẹ̀ ṣe 10 years anniversary. Ebola wà lára ara wọn kì í ṣàwa. sáká lára mi dá. 2020 náà bẹ̀rẹ̀ Ebola campaign. bẹ́ẹ̀ ṣe 10 years anniversary. Wà á sanwó oṣù òṣìṣẹ́ àṣọ pension olùjẹ́ káwọn wọlé tààrà. Àfẹ́wá bá wọn ṣe second year anniversary. Wọ́n ní tàbá wá ìlú àbàjẹ́ àwọn aráàlú ò fẹ́ rí ara wọn láì kì í ṣàwa. Àwọn ló sọ bẹ́ẹ̀ àwa kọ́. Àwọn ló sọ bẹ́ẹ̀ lọ́wọ́. 2020 November. bẹ́ẹ̀ni 10 years anniversary. Wọ́n ní ìlú àdàrú tàbá wá o. Àwọn èèyàn ti wá gbàgbé. Wọ́n ti mọ̀ pé ìyìnlẹ̀ lọ sún ni. Wọ́n láwa làjẹ́ kó wọlé. Àwọn nìyẹn. ọkọ lọ́wọ́ wa. Àwọn nìyẹn. Ọlọ́run nìyẹn. alhamdulilayi. Àwọn nìyẹn. Ọlọ́run nìyẹn. Ọkọ̀ wọn balẹ̀ púpọ̀. Igbe wáyé pé ọ̀rọ̀ wáyé pé nǹkan tá a ṣe nǹkan tá a sọ nǹkan tá a rò la máa fi dájọ́. Ọlọ́run adájọ́. ọlọ́gbà ṣépè. Mo mọ̀ sọ́ọ́ lélẹ́yìn nítorí púpọ̀ èèyàn lọ́rọ̀ yóò yé. Lọ́kọ̀ ń gbọ́n dalúrúkọ mọ́ sápà. Wọ́n sọ kó tó mọ̀ ń pa ẹ̀. Okay. Thank you. In any way, àwa sọdún bí ni àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Wípé Ọlọ́run a tún parí ọdún yìí. bẹ́ẹ̀ni. Àwọn tí ó ti lọ tó ti padà sọ́yìn tó ti wá. Pàápàá jùlọ ìkọ́ lára wa tó padà láìpẹ́ yìí. Arákùnrin Olúwa ló tì mí Akérédolú èèyàn ńlá ni ó ṣe dára púpọ̀ torí a lè máa sọ̀rọ̀ tá à ń sọ yìí bó ṣe ń dùn yìí ká márùn tí kò wà lára àwọn agbẹjọ́rò tí Ọlọ́run lò tàbí rọ̀ fi gbà padà. Ẹ jẹ́ àṣàdúrà fún sílẹ̀ dúkọ̀ ká dákẹ́ kọ́nà bá gbà sọ̀rọ̀ kọ́nà bá ṣàánú ẹ̀ kọ́nà bá dúró gbogbo àwọn tó filẹ̀. Kí ọlọ́gbà dọ́wà lórí rótì ní Akérédolú àkétì àtàwọn míì tó ti padà lórí àníyàn tó dáa wọ́n lè bá wa ṣe wọ́n pọ̀ nígbà táwọn ṣéwù ìdálóye ń sọ̀rọ̀ mọ́ ń rẹ̀yìn fẹ́fẹ́ fi gbèdéke sí ní agbára Ọlọ́run. Ẹ ti ń gbé wa débẹ̀ rẹ̀ gbé wa débẹ̀ tán. Ní agbára Ọlọ́run. Ọ̀rọ̀ yẹn ń dùn mọ́ wa. Ní agbára Ọlọ́run. Ìwé ọdún tó ń bọ̀. yóò ti máa fẹ́ lẹ́lẹ́. Òde ọdún tó ń bọ̀. Òde ń bọ̀. Sọlọ́jà lórí kárí. Àti ilé àfikún ọ̀nà. Ibi tí Ọ̀ṣun lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ bíbá. Ó fi ìsájà wẹ̀.